Ẹ káàbọ̀ sí yàrá ìkàwé èdè Yorùbá Rẹwà. Ẹ jẹ́ kí a ṣe ìdíje tá mọ̀ nípa oṣù àti ọjọ́ ní èdè Yorùbá. Ṣé ẹ ti ṣe tán? Ó yá, ẹ máa bá mi ká lọ. January. Ṣẹẹrẹ. February. Èrèlé. March. Ẹrẹ́nà. April. Igbe. May. Èbìbí. June. Òkúdù. July. Agẹmọ. August. Ògún. September. Ọ̀wẹ́wẹ̀. October. Ọ̀wàrà. November. Bélú. December. Ọ̀pẹ. Monday. Ọjọ́ ajé. Tuesday. Ọjọ́ ìṣẹ́gun. Wednesday. Ọjọ́rú. Thursday. Ọjọ́bọ̀. Friday. Ọjọ́ ẹtì. Saturday. Ọjọ́ àbámẹ́ta. Sunday.
ọjọ́ àìkú, ọjọ́ àìkú. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa fún ìdíje tá mọ̀ mìíràn. Títí ìgbà mìíràn tí a ó tún máa ríra láyọ̀ o. Ó dìgbà o.